ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta mà lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Mo rú láyọ̀, mo sọ láyọ̀, mo tún rọ́mọ gbẹ́jọ́. Hosanna yẹ ọ́, ẹ ṣé o bàbá. Bàbá olóore, ìyìn ògo yẹ ọ́, Ọlọ́run ọba. Hosanna yẹ ọ́, ẹ ṣé o bàbá. Bàbá, ẹ ṣé o bàbá. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Oore ọ̀fẹ́ rẹ o bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Praise the Lord. Thank you. Bàbá aláàánú wa, ẹ má ṣe o bàbá. Ẹ má ṣe o bàbá. Ẹ má ṣe o bàbá. Ẹ má ṣe o ẹ̀mí mímọ́. Ẹ má ṣe o bàbá. Gbèsè ọpẹ́ àwa pọ̀, a ò lè san tán. Ṣùgbọ́n o síbẹ̀síbẹ̀, a ó ṣe wọ́n tí a lè ṣe. Bàbá aláàánú wa, ẹ má ṣe o bàbá. Ọpẹ́ yẹ ọ́ o bàbá. Ọpẹ́ yẹ ọ́ o ọmọ. Elédùmarè aṣoore kárí ayé. Ó ṣoore fọ́ba, ó tún ṣe tìjòyè lọ́tọ̀. Kò má gbàgbé àwa ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ ọ́ o bàbá. Praise the Lord. Praise the living Jesus. The mercy of the Lord overrule that punishment. Because every woman must have that punishment. Every man must toil. If you are not ready to toil, then you are not following the rule of the law. Tó bá wù Ọlọ́run nínú àánú rẹ̀, á wá fi ìbùkún sí ilẹ̀ tó ti gégùn fún. Pé ok, nípa tiwọn, nípa tirẹ̀, ó yá, mo ń borí ilẹ̀ sórí rẹ̀. Ẹ̀yin ṣe rere lórí ilẹ̀ o. Ẹ tó fi nǹkan sílẹ̀. Tóbi táwọn bá kọjá lọ tán, tí gbogbo àwọn táwọn bá ń bẹ bẹ́ẹ̀ bá kọjá lọ tán, wọ́n fi mọ̀ sí ìrántí yín. Onídìdùn ni ìrántí olódodo. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ wo ipò lóyún lọ. Ẹ jáde gallantly with the power of the Lord God Almighty, because of His mercy that He did on the cross of Calvary. Ọmọ ní ìlú Olúwa, ọmọ ní ìsinmi rẹ̀. We give God all the glory. And right now, we want to give this our boy double portion. Abi, what is the double portion here? Actually, when my daughter said, Daddy, congratulations, mommy has put to bed, I said, oh, great. Okay, mommy praise the Lord. Double portion. Christian name. Okay, Daddy. Yes, ever had your CB? Can had okay, that Joel, wonderful. Let's put our hands together for Jesus. Joel is a wonderful prophet of God. If you read the book of Joel very well, I read àǹfààní náà bẹ́ẹ̀ náà là ń jẹ́ up to now. Pẹ̀lú orúkọ Jésù, wàá dórúkọ náà gbọ́ lágbára Ọlọ́run. But there's one thing I just want to implore every one of us here today. And that thing is, please, as parents, you should not like to be like an ostrich bird. Ostrich bird, ẹyẹ ògòǹgò náà máa ń pè bẹ́ẹ̀.
When you read book of Job very well, you will discover that it's only the ostrich bed as big as the sea that will just lay down the eggs. You will just put it there, cover it under the sand and move away. Abdul Wahid. Olúwa Ṣíráyọ̀mí. Olúwa Ṣìnà Abọ́dúnrìn. Olúwa Tìrẹsími. Ọlásùnkànmí. Ọmọ́táyọ̀. Ayọ̀sùnkànmí. Àkànní. Joel Adesire, the son of Mr. and Mrs. Apina Teller. Ní gbogbo ọ̀nà pátá, téèyàn gbà ń gbọ́rúkọ àwọn ọmọ aláyọ̀, àwọn olóríire wà jẹ́ kan nínú wọn. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta mà lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Mo rú láyọ̀, mo sọ láyọ̀, mo tún rọ́mọ gbẹ́jọ́. Ọpẹ́ mẹ́ta. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta mà lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Mo rú láyọ̀, mo sọ láyọ̀, mo tún rọ́mọ gbẹ́jọ́. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Praise the Lord. Ṣàfẹ́ fún alẹ́ ẹ̀kan sí ni. Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Number one miracle lolúwa fòrè tèmi. Number one miracle lolúwa ṣàyọ̀mẹ̀. Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Ó forí sí mi lẹ́nu, ó ní kí n máa kọ́ lọ. Ó fìlú sí mi lẹ́sẹ̀, ó ní kí n máa jó níṣó. Ó fayọ̀ sí mi lọ́kàn, ayọ̀ ayérayé o. Number one miracle lolúwa fòrè tèmi. Number one. Amen. So dáde wa, ó yá, ẹ̀yin náà fún wa lórin. Kí la bá fi ṣọpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa? Àpàtẹ́wọ́ àfòsókè àókè hallelujah. Jésù dá wa sí dòní, ó fún wa lọ́mọ yìí. Ọlọ́run Mósè kò fi wá sílẹ̀, ó dáàbò rẹ̀ bò wá. Kí la ó fi dúpẹ́ o, kí la bá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa? Àpàtẹ́wọ́ àfòsókè. And this one for the family, the husband and wife, and of course the pastors and everyone. And it goes like, ayọ̀ ayọ̀ ní ń bẹ nílé olóyin o ẹ̀yin èèyàn mi, ìjì kìdò mínú agbọ́nù, ìjì ẹ bá mi náwó síbí, ìjì ayé kan kò ní débi. Ayọ̀ 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 ní ń bẹ nílé olóyin o ẹ̀yin èèyàn mi, ìjì kìdò mínú agbọ́nù, ìjì ayé kan kò ní débi. Let somebody shout hallelujah.